Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá tí ń wò mí káàkiri gbogbo àgbáńlá ayé. Yọ̀yẹ̀ wa kò ní yẹ̀lẹ̀. Òjò kì í rọ̀ kó tàsé ilẹ̀, olóore yín ò ní tàsé gbogbo yín o. Wọ́n ní bálẹ́bálẹ́, gbogbo ayé ní wá náà rí. Olóore yín ó wá yín rí, olóore mi ó wá mi rí. Níbo lẹ wà ẹ súnmọ́ bí? Gbogbo ọmọ Yorùbá tó létí ẹ gbé tí síbí, ẹ yá mi létí ìtọ̀tún ẹ fi tòsí lẹ̀. Èmi ọmọ yín náà ní Lúkúmọ́nù ọmọ Idire bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tá a bá rẹ́ nìkan tó pèrè rẹ̀ ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà, tẹ́ ẹ bá ti gbọ́ Lúkúmọ́nù ọmọ Idire kì í ṣèmi. Ọ̀yá bọ̀dá akọ̀wé àǹtí ìdílẹ̀kẹ̀, ọ̀yá wá nǹkan fìdílé tàbí kẹ̀ fìdílé nǹkan kẹfẹ́nu mẹ́nu kẹ̀ fìtìmẹ́tì kẹsẹ̀nu kẹ́m. Àkìtàn àkìtàn. Kí ni Yorùbá ń pè ní àkìtàn? Ó jẹ́ ibi tí a máa ń da oríṣiríṣi ìdọ̀tí sí. Tó bó ṣe jẹ́ ibi tá à ń da ìdọ̀tí sí yìí, ǹjẹ́ o mọ̀ pé ìwúlò tí ń bẹ lára rẹ̀ kò kéré? Òun náà wúlò. Ohun tí èèyàn bá mọ̀ ní ọ̀mọ̀. Tí èèyàn bá jẹ́ ẹni tó jẹ́ pé àṣedànù pọ̀ fún, àlákàlà pọ̀ fún, wọ́n yìí jẹ́ kí nǹkan rẹ̀ ó tó lọ́wọ́, tàbí tí bá ń retí oore báyìí, wọ́n sì darí ẹ lùgbẹ́. Ẹ yá jókòó kọ̀ọ̀kọ́gbọ́n. Ẹ lọ àtàn tó bá gbajúmọ̀ dáadáa, ẹ lọ bu yẹ̀pẹ̀ orí rẹ̀. Ẹ gbẹ́lẹ̀ ẹbẹ̀, kẹ bu yẹ̀pẹ̀ ẹbẹ̀, kẹ wá kù, ẹ fàjọ kù. Èyí tó fẹ́lẹ́ ń bẹ̀ tẹ́ ẹ ti kù dáadáa yẹn, ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan. Yẹ̀pẹ̀ oríta mẹ́ta tó gbajúmọ̀ dáadáa, ẹ bu díẹ̀ ń bẹ̀ náà. Yẹ̀pẹ̀ olókun, yẹ̀pẹ̀ inú òkun. O lè wẹ̀ lọ inú òkun kọkàn bù nínú ẹ̀, ṣùgbọ́n má bù títí dò. Tinú òkun ni ò bù. Ìyìn pé tinú lọ́hùn o, rárá o, ìran ọlọ́dọ̀ o. Pẹ̀lú yẹ̀pẹ̀ ọlọ́sà, yẹ̀pẹ̀ ọ̀sà. Ẹ lọ gbogbo yẹ̀pẹ̀ yìí pọ̀ gúdúgúdú bí àṣà àwọn èèyàn mi nímọ̀ ní gìrì. Ẹ lọ pọ̀ gúdúgúdú. Ẹ bá ti wá lọ gbogbo ẹ̀ pọ̀, ẹ kù, ẹ fi aṣọ àjọ̀, ẹ fi jọ, ẹ kó gbogbo ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan. Ewé kan bẹ àwọn baba wa ń pè ní ewé gbégbé. Bí gbégbé ṣe ní ewé, bẹ́ẹ̀ ló légbò. Egbò ìdí rẹ̀ ni wọ́n ń pè ní iṣu gbégbé. Pẹ̀lú egbò ìdí rẹ̀, ẹ gun ewé yìí, ẹ gun egbò yìí tí ṣe iṣu ìdí rẹ̀ yìí. Ẹ wá pò papọ̀ mọ́ yẹ̀pẹ̀ yìí, erùpẹ̀ yìí. Ẹnikẹ́ni yìí ó fi ọṣẹ kó. Iṣẹ́ tí mo fún yín yìí, mo fi Ọlọ́run tó ní mí, mo fi búra sí i. Mo yọ̀ǹda ẹ̀ ni. Ẹ lọ sí. Mi yọ̀ kù, mi sọ kù, mi ṣẹ́ kù, mi sì fi lé. Ọṣẹ tó bá wù ọ́ ni kò fi pò ó. Tẹ́tí ẹ̀kọ́ máa gbọ́ o. Níjọ́ tó bá kọ́kọ́ wẹ̀ lóru. Tó bá tún wẹ̀ láàárọ̀. Tó bá tún wẹ̀ lọ́sàn gangan ní dédé aago kan. Tó bá ti wẹ̀ bẹ́ẹ̀ bí ẹ̀mẹ́ta pẹ̀lú omi tó gbóná ni o. Ìwọ tó bá jẹ́ ọmọ abómi wáyé, má gbé omi rẹ sórí iná, gbé sóòrùn ni. Òòrùn ni ojú ọ̀pá. Tórùn bá ti pa tó ti kàtàrí yẹn, wá gbé omi yẹn kó fi wẹ̀.
mo fi ọlọ́run ọba búra pé gbogbo ẹni tí ń ṣàtakò ọ̀nà rẹ ọlọ́run ó yà á yà fún un, yọ yà á lọ́nà fún un, yọ máa ya ọ̀tá lẹ́nu ni pé báwo ló ṣe mórí bọ́, lọ́ọ́ dán wò, àní lọ́ọ́ dán wò. Ẹ rí i pé ẹlòmíì gbé ọjà kalẹ̀ lọ́jà, ọjà àìmọye mílíọ̀nù ló fi rà á o. Ẹni tọ́jà rẹ̀ ọjọ́jà 2000 lọ wájú rẹ̀ ni wọ́n máa lọ. Yorùbá burú débẹ̀, Ìgbò náà burú débẹ̀, ègùn náà burú débẹ̀, Yorùbá náà burú débẹ̀, Júkù náà burú débẹ̀. Gbogbo èdè ló burú, kò síbi tí ò sí abínú ẹni. Ọwọ́ ẹ̀kọ́ máa lọ́ọ́ ṣe kó ménagé rẹ̀ pọ̀. Bí àṣà àwọn èèyàn mi ní Faransé, wọn á ní ménagé rẹ̀ máa lọ lò. Ó dùn ọpẹ́ fọlọ́run. Níbi tí wọ́n fi òkúta sí ẹlòmíì lára dé, bó ṣe pupa bí ọ̀lẹ̀lẹ̀, tọmọ róróró bí omi òkun, bí bá ń lọ ní títì kì ò ní rẹ́ni pé lọ́ọ́ ṣiṣẹ́ ikọ̀ máa lò ó fún mi lábọ́. Àwọn iṣẹ́ rẹ̀ ni mò ń kà fún ọ yẹn o. Ibi tó o ti ń tajà táwọn èèyàn ń da ọkọ̀ já tí wọ́n ń lọ ọ̀dọ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó jẹ́ pé kúlà kékeré lè gbé tiẹ̀ kalẹ̀, fi ọṣẹ yìí fọ gbogbo inú rẹ̀ kí wọ́n náà máa fi wẹ̀, ó dúpẹ́ fọlọ́run. Orúkọ mi ni Lukumọ̀nà ọmọ Idire, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Gbọ́ lílò rẹ̀ jẹun tuntun wí. Níjọ́ tó bá kọ́kọ́ lu ọṣẹ yìí, àárín òru ni kò lò ó. Ẹlòmíì lè béèrè pé aago mélòó lò ó ní. Àwọn èèyàn ọmọ yàtọ̀ láàrin ọjọ́ o. Alẹ́ bẹ̀rẹ̀ látàago 8 alẹ́, òru bẹ̀rẹ̀ látàago 12, ọ̀gànjọ́ òru bẹ̀rẹ̀ látàago 3. Ọ̀gbọ́n mi, ṣùgbọ́n tí bá ti ń wo aago 4 àbọ̀ lọ, àwọn ajunilọ́ ti ń padà bọ̀ láti ibi tí wọ́n lọ. Só yí ọ ọgbọ́n Yorùbá débẹ̀. Kó tó di pé wọ́n máa padà bọ̀ wá ń dérí aago 4 àbọ̀ kó o ti lò ó pẹ́ jù láti bí aago 2 sí 3 kó o ti wí ọṣẹ yìí. Wọ́n yọ fáìlì rẹ kúrò nínú ẹni wọ́n dà lóró, wọ́n mójú kúrò lọ́rọ̀ rẹ̀. Lọ́ọ́ dán wò. Kódà tó bá ń lo iṣẹ́ yìí lọ́wọ́, gbogbo ẹni tí ń bínú rẹ̀ ó sì máa yọ́nú sí ọ. Bẹ́ẹ̀ ni mo wí fún ọ. Ẹni tó farapamọ́ tí ń ta ọ́ lọ́fà gbangba àti ọfà àkọ́kọ́, wọ́n jáwọ́ lọ́rọ̀ rẹ̀. Èyí ọba kọ̀ tó ló wọ́n jáwọ́, wọ́n máa wò pé ṣé àwọn yẹ̀pẹ̀ tí mo mú jọ bẹ́ẹ̀ ni. Torí ẹ̀ làwọn àgbàlagbà kì í fi sojú èèyàn ṣe apẹ nǹkan fún ọ ní sáyẹ́ǹsì Yorùbá. Bí wọ́n ti fi lé wa lọ́wọ́ nù, tá a sì ń ṣe é, tá a sì ń dúpẹ́. Tó bá kọ́kọ́ lò, tó kọ́kọ́ bẹ̀rẹ̀ lílò rẹ̀, òru ló kọ́kọ́ lò. Tó bá lò lẹ́lẹ́ẹ̀kejì, kò pín dandan kó jẹ́ àárọ̀ ọjọ́ kejì o. Níjọ́ míì tó bá tún lò, àárọ̀ ni ó bọ́ sí. Àárọ̀ yẹn bẹ̀rẹ̀ látàago 5 ìdájí. Tó bá ti da aago 12 ò lè lò mọ́. Ìjọ́ kẹta tó bá tún lò tí ó jẹ́ ẹ̀kẹta yóò jẹ́ ọ̀sán gánrín ní déédéé aago 1. Ọ̀gbọ́ ní déédéé aago 1. Ẹ lọ lò yóò bá yín lára mu. Ọ wàá lò bẹ́ẹ̀ ní ìgbà 3 bẹ́ẹ̀ kó tó di pọ́ wàá mú ìgbà kan gbòógì tó máa lò. Bóyá alẹ́ ló wù ọkọ máa lò ó ni, ọ̀sán ló wù ọkọ máa lò ó ni, àárọ̀ ló wù ọkọ máa lò ó ni. Ó mú ìgbà ẹyọkan lẹ́yìn bó bá ti wò lẹ́ẹ̀mẹ́ta yẹn, ó mú ìgbà ẹyọkan máa lò. Orúkọ mi ni Lukumọ̀nà ọmọ Idire, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Kò sáyè fún ìbéèrè o. Ìwọ tó bá béèrè, mo ní private group, owó ni wọ́n fi wọ́n bẹ̀ 5000 ni. Ó sì máa san 5000 lóṣù. Ájò tá a ti fílẹ̀ ọ̀fẹ́ máa béèrè lórí ẹ̀, owó ló fi wọ́bẹ̀. Ó sì máa sanwó lóṣù. Ìyẹn bẹ́ẹ̀. Béèrè lórí ìtumọ̀ àlá rẹ̀ ọ̀fẹ́ ni àti ohun tó ṣe sí. Ṣùgbọ́n o, má béèrè ògùn owó o, má béèrè ògùn bọ́n, má béèrè àfọ̀ṣẹ, gbogbo àwọn nǹkan oko wọn, ìgbàdí, òǹdè, òka, má béèrè lọ́wọ́ mi o.
kọjú mọ́ṣẹ́ rẹ̀. Iṣẹ́ ọwọ́ ẹni òun lògùn owó ẹni. Tó bá níṣẹ́ lọ́wọ́ tó làwọn ájò ọlọ́kan ọ̀jọ̀kan sí tó sì ń bẹ lọ́hùn rẹ̀, gbogbo nǹkan máa lọ ní gbẹdẹmukẹ́. Àǹfààní lẹ́wàá ṣe fún búrẹ́dì, àwọn ọ̀pá àǹfààní ni. Wọ́n jọ ń ranra wọn lọ́wọ́ ni. Bí ilé ayé ṣe wà nìyẹn. Ẹ pín ẹjọ́ kárí, ẹ download, ẹ máa share rẹ̀ fúnra yín. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n public group wà o, bóyá àwọn ètò tá a ti ṣe sẹ́yìn ti pẹ́, àyè wà láti jẹ́ pé kó join rẹ̀, wọ́n máa rí lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ṣùgbọ́n kò sáàyè fún béèrè. Wọ́n fẹ́ béèrè lórí ìrìn àjò mi ní owó lọ́sàn. Ìjọgbọ́ báyìí, ó ṣe jẹ́ nù. Tẹ́ bá ti pe nọ́mbà Nàìjíríà mi tí ò lọ ìsìn lórílẹ̀-èdè Nàìjíríà ní o, ṣùgbọ́n ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ń dáhùn. Báyìí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ni mo wà ní Nàìjíríà ní Ìkòròdú. A bá ti dé Ìkòròdú garage, wọ mọ́tò tí ń lọ Báyékú. Kò ní Emily bus stop ni wo ti bọ́lẹ̀ o. O ní dé Báyékú o. Nọ́mbà 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ọ̀tán. Dégà kan lọ́dọ̀ mi ní Kútọ̀nù. Dégà kan òun lọ́dọ̀ mi ní Kútọ̀nù. A bá ti gba àwẹ̀ tó wà lóde yìí tán kẹ́rẹ́, màá ti wà ní Bẹ̀nẹ̀. Láti Bẹ̀nẹ̀ ó di kódì fún wa lọ́hùn, mo sì jẹ́nu. Yóò dára fún wa. Ohun tá a fẹ́ Ọlọ́run ó ṣe, èyí tá a fẹ́ Ọlọ́run ó lè jìnnà sí wa. Tó ọyẹ mú nọ́mbà yẹn mọ́ ọ́dọ̀ +23480 3298 3298. Ẹ ò gbọ́ dáadáa, +23480 3298 3298. Gbà kan sí +23481 33 155 111. +23481 33 155 111. Ìyẹn dúró bẹ́ẹ̀. Sórí nọ́mbà méjèèjì tí mo fún wa yìí, WhatsApp ẹ̀ ni ẹ máa lò. Ẹ má wulẹ̀ lo WhatsApp ti bẹ̀ náà o. Àwọn eléyìí ló jẹ́ hotline mi. Àwọn eléyìí tó yẹ pé tó bá kànlẹ̀kùn lọ́ọ̀kan ni. Yẹn fún ọ ní nọ́mbà orílẹ̀-èdè Benin. +229 54 65 1928. +229 54 65 1928. Gbà kan sí +229 54 65 1929. +229 54 65 1929. Tó òjò kí rọ̀ kọ́ tà sí ilẹ̀, olóore wa gbogbo wa kò ní tà sí wa. Á dára fún wa o, kò ní ọ̀sán wa o, ire o, ire kàbìtì nílé gbogbo wa o.